Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo máa fún yín láti kànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ọmọ ọdún mẹ́rìndínlógún tó jẹ́ akẹ́kọ̀ọ́ ni iná gbé nínú ọgbà iléèwé rẹ̀ ní ìlú Abuja. Àwọn ọlọ́pàá ti ń dọdẹ àwọn tó gbẹ̀mí àwọn ọmọ ilẹ̀ Akwa Ibom méjì tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí. Àjọ LASTMA mú àwọn jàǹdùkú mọ́kàndínlógún tí wọ́n sì mú ọkọ̀ mẹ́tàlélọ́gọ́fà. Òkú kan tí ó ti ń rà ní agbègbè kan ní ìpínlẹ̀ Abakaliki ti mú kí àwọn òǹtajà gbé ṣọ́ọ̀bù wọn ti pa. Àwọn ọmọ fásitì Kogi kégbàjarè bí ìwà olè jíjà ṣe gbogbo ní agbègbè wọn. Kí tó tẹ̀síwájú lórí ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè náà fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọmọ ọdún mẹ́rìndínlógún tó jẹ́ akẹ́kọ̀ọ́ ni iná gbé nínú ọgbà iléèwé rẹ̀ ní ìlú Àbújá. Ìṣẹ̀lẹ̀ láabi kan ṣẹlẹ̀ ní Government Science Secondary School ní agbègbè Maitama ní olú ìlú ilẹ̀ wa Àbújá tí ọmọdékùnrin kan ẹni ọdún mẹ́rìndínlógún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Meshach Agaba pàdánù ẹ̀mí rẹ̀ látàrí iná tó gbé nínú ọgbà iléèwé wọn. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́rú Wednesday tí ó kọjá. Ọ̀kan lára àwọn òbí tó sọ̀rọ̀ ní ọjọ́ Ajé Monday ní olóògbé náà ló fẹ́ lọ pọn omi lẹ́nu ẹ̀rọ kí ó tó tẹ wáyà iná mọ́lẹ̀ láìmọ̀. Ẹni náà ní òpó iná àti wáyà iná náà ló ti wà nílẹ̀ ní nǹkan bíi ìgbà díẹ̀ sẹ́yìn ṣùgbọ́n tí àwọn aláṣẹ ilé ìwé náà kò ṣe nǹkan kan sí i. Àgàbà ló gbìyànjú láti pọn omi nítorí bí wọ́n ṣe máa ń pọn omi wọn nìyẹn ní aago 5 ìdájí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti olú ìlú ilẹ̀ wa Àbújá Josephine Ade fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àwọn ọlọ́pàá ti ń dọdẹ àwọn tó gbẹ̀mí àwọn ọmọ ilẹ̀ Akwa Ibom méjì tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Akwa Ibom ti sọ pé àwọn ti gùn lé ìdọdẹ àwọn tó gbẹ̀mí àgbààgbà méjì ní Nnugo Iyoha Afaa Ofion ní ìjọba ìbílẹ̀ Nsitimbo ní ìpínlẹ̀ Akwa Ibom. Àwọn ọkùnrin náà Enefel Etuk ẹni 70 ọdún àti Etuk ẹni 50 ọdún tí wọ́n gbẹ̀mí mì ní ọjọ́ 29 oṣù kejì ní ilé wọn ní aago 11 alẹ́ láti ọwọ́ àwọn agbébọn tí ẹnikẹ́ni kò mọ̀. Ẹ̀gbọ́n fún àwọn olóògbé náà ọ̀gbẹ́ni Imi Michael Etuk ní òun sáwọgbó láti lè jàjàbọ́ lọ́wọ́ ikú. Ó ní àwọn agbébọn náà ni wọ́n ya wọ ilégbèé tó jẹ́ ti mọ̀lẹ́bí
tí wọ́n sì gbẹ̀mí àwọn àbúrò òun méjèèjì tí ó sì fi kún pé wọ́n mú ìyàwó ọ̀kan nínú wọn èyí tó ń tọ́ ọmọ lọ́wọ́. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Odiko Magdan ní ìwádìí tí ń lọ lọ́wọ́. Àjọ LASTMA mú àwọn jàǹdùkú 19 tí wọ́n sì mú ọkọ̀ 63. Àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó Lagos State Traffic Management Authority ti fi léde pé àjọ náà ti mú àwọn afurasí ọmọ ìta 19 fún gbígba owó lọ́wọ́ àwọn ènìyàn ní ìpínlẹ̀ náà. Alukoro fún àjọ LASTMA Adébáyọ̀ Taofik sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday pé ìwádìí àwọn fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọmọ ìta náà ní àwọn mú pẹ̀lú káàdì ìdánimọ̀ tó jẹ́ ayédèrú èyí tí wọ́n ń lò láti fi gba owó lọ́wọ́ àwọn awakọ̀ àti àwọn tó ń ta nǹkan lẹ́bàá ọ̀nà. Wọ́n pe ara wọn ní òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Bákan náà ni àjọ yìí tún mú àwọn tí wọ́n gbọ́kọ̀ síbi tí kò tọ́ 63 ní èbúté èrò àti abẹ́ afárá pọ́ngbọ́n ní ìpínlẹ̀ náà. Ó ní àwọn awakọ̀ tó jẹ́ tara wọn àti àwọn ọkọ̀ èrò tí wọ́n dúró síbi tí kò tọ́ ló ń dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ tí wọ́n sì ń pagidínà àwọn ọkọ̀ láti gba orí afárá náà sí àwọn agbègbè mìíràn ní ìpínlẹ̀ ọ̀hún. Taofik wá kí ọ̀rọ̀ adarí àjọ náà Bákàrè Òkì lẹ́yìn pé àwọn ọkọ̀ 63 àti àwọn ọmọ ìta 19 náà ni àwọn yóò gbé lọ sí ilé ẹjọ́ orí ìrìn ìyẹn Lagos State Mobile Court. Òkú kan tí ó ti ń rà ní agbègbè kan ní Abakaliki ti mú kí àwọn òǹtajà gbé ṣọ́ọ̀bù wọn ti pa. Ìbẹ̀rù pé àjàkálẹ̀ àrùn lè bẹ́ sílẹ̀ ti mú àwọn olùgbé ní ìpínlẹ̀ Abakaliki olú ìlú ìpínlẹ̀ Ebonyi látàrí rírí tí wọ́n rí òkú kan tó ti ń bàjẹ́ ní ẹ̀bá ilé epo kan. Òkú náà ni wọ́n rí ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 7 oṣù kẹta ọdún 2024 láàrin ọ̀nà tó lọ sí ilé epo náà pọ̀ mọ́ Sperendio Plaza tí wọn kò tí ì gbé kúrò. Ìṣẹ̀lẹ̀ yìí ti mú kí ilé epo náà jẹ́ títì pa tí àwọn ilé ìtajà tó tó 50 ní agbègbè náà wà ní títì látàrí òórùn tó ń wá láti ara òkú náà. Ní ọjọ́ Ajé Monday ọjọ́ 4 oṣù kẹta ni àwọn tó ní ìsọ̀ ní agbègbè yìí fi tó àwọn òṣìṣẹ́ ọba létí ṣùgbọ́n tí wọn kò tí ì yà sí i. Àwọn ọmọ fásitì Kogi ké gbàjarè bí ìwà olè jíjà ṣe gbogbo ní agbègbè wọn. Àwọn akẹ́kọ̀ọ́ ní Prince Abubakar Audu University tí a mọ̀ sí Kogi State University tẹ́lẹ̀ Àyìngbà campus ti ń kérora lórí lemọ́lemọ́ àwọn adigunjalè tó ń ṣọṣẹ́ ní agbègbè wọn ní gbogbo ìgbà ní ìjọba ìbílẹ̀ Dẹ́kínà ní ìpínlẹ̀ náà. Akẹ́kọ̀ọ́ kan sọ fún àwọn oníròyìn ní ọjọ́ Ajé Monday pé àwọn ọlọ́ṣà ya bo ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ tó wà lẹ́yìn odi ilé ẹ̀kọ́ wọ́n sì kó àwọn dúkìá wọn lọ pàápàá àwọn ẹ̀rọ tó ń lo iná ní èyí tó ti di gbogbo ìgbà tí wọn kò sì rí nǹkan kan ṣe sí i. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Káfíńrè pàdé o. Kayegbo ni